ẹ̀yin èèyàn wa nílé ẹ wò ó lórí ọ̀rọ̀ Funny Thinker àti bàbá aládò pẹ̀lú gbogbo ìwà tí wọ́n hù sí olóyè Sunday Igboho àbúrò olóyè Sunday Igboho Mr Wisdom ó ti jáde ó ti sọ̀rọ̀ báyìí o ẹ wò ó nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo akájọ wò ó ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ kílíkì lé subscribe button yẹn lórí ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. odidi ọjọ́ mẹ́ta láládò òfin sunlé ó ń pè mí ìgbà tí mo rí pé kọ̀lẹ̀ pọ̀ mi ò gbé kọ̀lẹ̀ mọ́ láwọn àyè kan mo ló tún ti dáràn mo láládò tún ti dáràn ni. ẹ mọ̀ pé gbogbo àwọn ọmọdé ẹbí náà ní àìrí nìkan náà ní ẹ̀yìn náà lẹ́wà mọ́ kọ̀rẹ́ẹ̀tì wa. aládò ni aládò kò ṣaládò ó ṣe Funny Thinker kò ṣe Funny Thinker ọ̀tọ̀ nìkan tọ́pọ̀lọpọ̀ mọ́ rí lórí ẹ̀rọ agbágbé orí tó yẹ kálómi ìgbàgbọ́dọ̀ lọ́wọ́ kó wo ibi tọ́rọ̀ yóò já sí yóò bọ́ síbẹ̀ òun náà mọ̀ sọ̀rọ̀ wèrèwèrè gbòde wèrèwèrè gbòde we don't know who is who. A lot of people have a bit of knowledge in them and a little bit of experience, but they feel autonomous themselves. Fọ́nrán kan jáde láyà ìjẹrin àbí ìjẹta. Àmọ́ kó tó dà àkókò yìí, kí ló ń bẹ lábẹ́ àwọn ọ̀rọ̀ yìí? Nítorí àdìtú ni bàbá ọlọ́gbọ́n èjì ogbè ni bàbá àwọn ọ̀pẹ̀lẹ̀ àgídìgbò nílùú àwọn àpòwé ọlọ́gbọ́n ni kọ́ máa bá mi kálọ àwọn ọ̀mọ̀ràn ni mo fẹ́ láyà yí ọ̀rọ̀ yìí fún. Nítorí tọ́pọ̀lọpọ̀ bá pè mí tí mo bá ṣàlàyé fún wa ní àṣẹ báyìí lórí. Àmọ́ ọ̀rọ̀ tèmi dàbí olóńgbò tó súnlẹ̀ bí ọ̀lẹ ọgbọ́n inú ẹ̀ pé gbèje. Béèyàn bá sọ ohun tó fẹ́ gbọ́ má dá lóhùn kó má bàa ṣàfikún ariwo. Ẹ jẹ́ ń gbé láti ibi ọ̀rọ̀ bàbá aládò. Látòní dàná ni aládò ti jọ ọmọ inú ilé yìí. Táládò bá dá ọ̀ràn kan kó tó pè èèyàn méjì yóò ti pè mí Mr Wisdom mo tún ti dáràn o ẹ bá mi pé bàá mi ò bó wọn ṣe fẹ́ yọ mí ń bẹ̀ ló fi dàbí pé tẹ́ ẹ bá wà àwọn fọ́nrán mi Táládò mọ̀ ní Mr Wisdom ẹ ṣé o èmi mò ń ròyìn ẹ̀ fẹ́gbọ́n tèmi wípé aládò yìí ọmọ tiwa ni òun náà sì ń wá bí ó ṣe jẹ́yàn láyé. You rise by lifting others. Kò sí ohun tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ lọ́ládọ̀ lọ́la àná nígbà tí wọn ò má wọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn sókè. Nítorí aládò òun náà fẹ́ gbé ògo ìdílé wọn gan òun náà wá ohun tí ó jẹ tí ó mu. A son of nobody who wants to become something does not think like others. Òun náà ń wá àǹfààní láti gé èèyàn láyé. Ẹ jẹ́ ń fi wá sí tòsí lọ́jọ́ tí aládò 2024 tí aládò fi mọ́tò lazet. Èmi ló kọ́kọ́ pè èmi mo pe àwọn èèyàn tí wọ́n lọ gbé lọ sọ́sípítù èso lórí ẹ̀rọ agbágbérí gbogbo nǹkan la fi máa ń kun lọ́wọ́ wípé aládò mọ́ ṣubú a sì máa ń bá sọ yìí tí ń jòdòdó ọ̀rọ̀ ìwà aládò kọ́ ló wù wọ́n lẹ́ranko tó bá járìn yọ jẹ̀gbẹ́ màá láǹfààní láti play àwọn oríṣiríṣi voice note tọ́pọ̀lọpọ̀ fi wá mọ́ tọrọ ìdáríjì wípé àṣẹ báyìí lọ̀rọ̀ rí orí ti Funny Thinker àmọ́ ni kò wá rẹ́rán kí ni mo pè é àmọ́ ni kò wá rẹ́rán we are not compatible in all ramifications of life àjọ sí nínú akẹgbẹ́ ámbèlè kèsè olówó orí tèmi tí ń jẹ́ mọ́jà sọ́lá in all ramifications of life ẹni tí wọ́n ń dáwọ́ olé fún lọ́mọ fi wé mi ẹni tí wọ́n kó didi owó fún tí ọmọ tó fi ṣe ẹni tí wọ́n fún nílẹ̀ tí ọmọ tó fi ṣe ẹni tí ò níyàwó lédè bí pé yóò bímọ níbo ó yàtọ̀ wọ́n fi jọra wọn àti tọ́lù àti tọ̀lù àti tọ́lù wò we are not compatible in all ramifications of life. ẹ jẹ́ mú bí Táládò tá ẹ bá gbàgbé ní ọdún tó kọjá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin òun àti alájẹyì Oríyọmí ọmọ Òkìkí tí wọ́n mú lọ sí police station tó lọ́jọ́ méjì ńbẹ̀ àti station yẹn olóyè ò tí ìwọ̀lú wá ni mo ti ń pè wọ́n láti Germany pé wọ́n ti máládò kí n tó débẹ̀ mo gbé honorable kan dìde tí mi ò ní dárúkọ wọn àwọn ni wọ́n kọ́kọ́ lọ sọ́fíìsì Oríyọmí ò release aládò kó tó di wípé mo wá pè wọ́n pé wọ́n release aládò náà
àwọn fúnra wọn wá ní kí n bá wọn wá nọ́mbà Alhaji Oríyọmí. Alhaji Oríyọmí ò tí kú, Aládò ò tí kú. Àwọn alayọ̀ Oríyọmí, àwọn alayọ̀ Aládò kò lọ́wọ́ Oríyọmí gbà náà. Ṣé ẹni téèyàn ń yọ kúrò nínú òfin yóò wá fẹ́ jẹ́ kó kú bí? No. Àmọ́ pọ̀lọpọ̀ ara wọn blogger, àwọn Sowore àtàwọn míì tí ò ní làákàyè. A lot of people just join into conclusion without knowing what is going on. They jump into it. Afọ́jú wọn fa afọ́jú pọ̀ pa, oníkọ́mẹ́ntì sọnù náà ń gbéra rẹ̀ ṣépè. Àtàwọn tí ò ní làákàyè. Ayọ́kù ò níbẹ̀. Tá a bá wá gbàgbé kò tí ì lè ju bí ọ̀sẹ̀ mẹ́ta lọ tí Aládò lọ sí Ogun State. Ìgbà tó dé Ogun State, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí. Ó ṣe fídíò, ó bú gómìnà Ogun State. Bí odidi ọjọ́ mẹ́ta l'Aládò fi sunlé. Ó ń pè mí. Ìgbà tí mo rí pé kọ̀lẹ̀ pọ̀, mi ò gbé kọ̀lẹ̀ mọ́ láwọn àyè kan, mo ló tún ti dáràn. Mo l'Aládò tún ti dáràn ni. Ẹ mọ̀ pé gbogbo àwọn ọmọdé bí náà ni àìrí nìkan náà ni ẹ̀yin náà lẹ́wà máa kọ̀rẹ́ẹ̀tì wa. Aládò nìyí nígbà tó dáràn tó ń pè mí pé kí n jọ ẹ̀gbọ́n mi ẹ jọ ẹ̀yin náà lẹ́ kọ̀rẹ́ẹ̀tì wa. Ẹbí náà la wà tó sì jẹ́ ìpè nọ́mà náà ìdí ẹnu ní káwá bẹ́ẹ̀ tó yẹ pé ẹ̀kan mọ̀ sí check and balance lórí wa. Ó ní ẹ̀gbọ́n mi ẹ mọ̀ ṣe check and balance lórí wa. Kàkà tí ó yà fi rí bẹ́ẹ̀ yà ṣe fọ́nìtì kò lọ lọ́tọ̀ yìí lọ lọ́tọ̀ ni o. Kàkà tí ó fi rí bẹ́ẹ̀ fọ́nìtì kan ó lọ lọ́tọ̀ nítorí mo ní màá jáwọ́ nú ọ̀rọ̀ rẹ. Ọlágbòho lèmi fi mí. Ọlágbòho lèmi fi mí fẹ́yìn tẹ̀ nílá aká ìtẹ̀ comment. You join into conclusion. Ọlágbòho mo fi mí dọ́là. Wàhálà ìtàlá ìdọ́là. Ẹ̀rọ gba wàhálà tí mo fà lọ yẹn sí kò wò bá wá sí ní Ìbàdàn. Ẹ̀rọ àrò bẹ́ẹ̀ mi ó ṣe tó bẹ́ẹ̀ yẹn bọ̀. Ìgbòho kọ yín ó sáà ní bọ̀lẹ̀ sàdábì. Lẹ́yìn ìgbà tí wọ́n lọ gbà á kalẹ̀. Lọ́dọ̀ gọ́vnọ̀ Dàpọ̀ Abíọ́dún, mo gbé wọn dìde wípé kí wọ́n lọ sọ́hùn, kí wọ́n lọ sí Ogun State. Wípé ọmọ yìí ni wọ́n ti ń láǹfààní láti terrorize àwọn DSS tí ń pè é. Wọ́n ti track number ẹ̀. Inú ilé yìí ni mo ti ní kó ṣe apology video tá a sẹ́ndì sí gọ́vnọ̀ fúnra rẹ̀ àti secretary to the Ogun State government. Inú ilé wa ló ti ṣe fídíò yìí. Èmi mo mú kámẹ́rà yìí lọ́wọ́. Àwọn ibi tí mo lọ ni ṣẹlẹ̀ mọ́ pé ẹ̀yin àgbààgbà náà lé ní wọ́n pè kankan ní investigative journalism. Bóyá torí pé bí nǹkan tó wá ṣẹlẹ̀ sí mi ṣe ṣẹlẹ̀ àti condition ló bá mi tó jẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Lákọ̀ọ́kọ́ náà wọ́n rán mi sí yín láti àtàkì ní anybody nítorí kulẹ̀ ní mú mi èdè sí APC kò sí ṣùgbọ́n ọmọ kan tó ta lé mi bọ́. Lẹ́yìn ìgbà yẹn èmi náà tún wá ṣe àwọn research kan pé àwọn kí lórúkọ ọ̀nà yìí atán ìgbẹ́sà gbogbo àwọn ọ̀nà yẹn. Èmi ni mò ń sọ àwọn ọ̀nà yẹn fún. Láwọn ọ̀nà táwọn commissioner for works l'Ogun State sẹ́ndì wípé kó fi ṣapology video. Ṣẹ́ni tí wọ́n fẹ́ nà pa nínú ilé wọn mọ̀ ní kó wọ́n mọ̀ ẹni tó fẹ́ wẹnu kùnìún tí wọ́n ń dìrẹ́ bẹ̀ fún. Mo ṣì mọ̀ lórí voice note ti jẹ́ táyẹ̀ o. Kẹ́ lè mọ̀ wípé Aládò àwa là ń ṣe guide là ń guide ẹ̀. Fún wọn tó ò bá mọ̀. Inú bíbà yìí ló ti ṣe fídíò. Gbogbo àwọn ọ̀nà Ìjẹ̀bú tẹ́ ti ń ṣe construction yẹn àkùté so àwọn oríṣiríṣi bẹ́yẹn tẹ́ ti ṣe èmi náà dẹ́ṣẹ̀ wà ń rí mo wá wò yí pé nǹkan tí mo ti ṣe ó ti cause more damages pé kémi náà kí n wọ́n náà láti ṣe apology fún yín mo dẹ̀ ti ń sá káàkiri inú igbó ibi tí mo ti ń sá káàkiri ni Ìgbòho náà ti pè mí pé ọmọ mi kí ni nǹkan tí. Ìgbòho kọ́ ló pè òun ló pè mí bet ọmọ wa ní ní lọ́mọ burúkú fẹ́kùn pajẹ la fi pè sọ́dọ̀ nítorí afọ́jú lòjò ṣe ń kù nítorí adití lòjò ṣe ń ṣú nítorí èní lọ́lọ́run fi ní kí n ṣì ní fídíò yìí lọ́wọ́. owó yìí ó yá wá bá mi wọ́n dẹ̀ tẹ̀lé. Ẹ máa rí fọ́tò kan níbi ẹ̀gbẹ́ spíkà yẹn fọ́tò olóyè mi meaning palọ̀ ni mo ti mú kúrò pé kó sáré lọ ṣe. Fídíò yìí is around after 11 lálẹ́
around after 11 lálẹ́ ló ṣe nínú bíi. jẹ́ wọ́n fún mi ṣe ẹnìkan lú ẹ̀ sí ìdàpọ̀ ní ìlú náà gbé fún ọ èmi rẹ́dì láti sanwó fún ọ torí bàbá àdìmí ní ìdàpọ̀ Abíọ́dún fún ní àdáàdì ni wọ́n rán mi iṣẹ́ o torí pé nǹkan tí mo ti mu àti pé mo wà frustrated ní táìmù yẹn ni so ẹ má bínú torí Ọlọ́run ẹ fi mí yọ lọ́hùn mo wá ṣe tán kì í ṣe pé kò ń ṣe pé mo wà frustrated ní pé bóyá wọ́n lù mí láti sọ gbogbo ní ìwé mi gángan mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa so mo wá ṣe tán láti polongo kọ yín ẹ̀yin ẹ fi ọwọ́ ìjọba tún mi ṣe ni ẹ má fi bá mi jà ẹ dànù pọ̀ mọ́ ọmọ tó dájì mi torí Ọlọ́run dànù bí mọ̀mọ́ sálẹ̀ alẹ́ wọn sálà ẹ fi mí yá Ìgbòho sá ẹ fi mí yá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kẹ wá fi mí yá bàbá Tinubu kò sí nǹkan kan o gbogbo ẹni tẹ́ bá gbọ́ tí mo dárúkọ nínú fídíò tí mo ti bú yín yẹn wà láìtàlá èmi kàn sọ tèmi ni ẹ jọ. tẹ́ ẹ bá wo ẹgbẹ́ fídíò yẹn ẹ máa rí fọ́tò olóyè ńbẹ mini pálọ̀ lọ́jọ́ yẹn nìyẹn nígbà tó ṣe gọ́vnà Ogun State. àwọn evidence mi rèé. Hello Mr. Wisdom ẹ ṣé gan lónìí mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín kò ní bàjẹ́ ẹ jẹ́ bá mi share àwọn picture róòdù yẹn. ẹ jọ̀ọ́ ẹ bá mi share pictures àwọn róòdù yẹn róòdù tí wọ́n send sí mi tí commissioner for works l'Ogun State send sí mi láwọn ọ̀nà tí wọ́n ti ṣe fún wọn tó ní a fẹ́ pa Ládò fún wọn tó ní a fẹ́ pa funny thinker tó ní làákàyè ó ṣe kọ́kọ́ wò wípé jẹ́ káwọn lọ́rọ̀ ó sọ̀rọ̀ náà kó ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn rèé tá a gbà wọ́n kalẹ̀ máa sọ̀rọ̀ débi kan tó bí voice note tó farabalẹ̀ mọ́kànjú Ọlọ́run jò ní dátà. Hello Mr. Wisdom ẹ ṣé gan lónìí mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín kò ní bàjẹ́ ẹ jẹ́ bá mi share àwọn picture róòdù yẹn. ẹ jọ̀ọ́ ẹ bá mi share àwọn pictures róòdù yẹn òun ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ wọ́n kóra wọn wá bíbá ní after 11 onílé ọlọ́nà àlàyé dẹ̀ pé SSG wọ́n pe gómìnà fún rẹ̀ láti sọ pé ọmọ àwọn ni kí wọ́n bá wọn dáríjì wọ́n tún gbéra ńjọ́ kejì wọ́n ní ó dẹ̀ kí n gbé ẹ dání ni àmọ́ tí mo bá gbé ẹ dání ọ̀rọ̀ lè yí padà kọ́ mọ́ mú ẹ kalẹ̀ lọ́hùn àmọ́ máa lọ́lé màá mọ́ ṣiṣẹ́ lé lórí. lọ́jọ́ náà wọ́n pe kọmíṣánná kan wọ́n fi sí fídíò aládùn náà ń bá wọn sọ̀rọ̀ kó mọ́ dàfẹ́ni tó bá parọ́ kí la fẹ́ gbà ń bí kọ́mọ lọ́mọ ṣubú mò ń bọ̀ mi ò tí ì dé. Hello Wisdom dáàdì mi ṣe wà pa mo ní sónídìí kí n wá sí ọ̀dọ̀ aráyé láti wá dúpẹ́ ni àbí fídíò tí mo ti ṣe ní ìjọ́ kejì yẹn náà ti wà ó. ṣé ń gbọ́ ó ní ṣó tún nídìí kí n wá sọ́dọ̀ aláyé kí n wá dúpẹ́ ni àbí fídíò tí mo ti ṣe lọ́jọ́ kejì ti wà òkè èmi mo wá sọ wípé live aláyé ò lè tó yẹn go on with your life go on with your life ẹ tuntun gbọ́. Wisdom Hello Wisdom dáàdì mi ṣe wà pa mo ní sónídìí kí n wá sí ọ̀dọ̀ aráyé láti wá dúpẹ́ ni àbí fídíò tí mo ti ṣe ní ìjọ́ kejì yẹn náà ti wà òkè. lẹ́yìn ìgbà tó ṣe apology video lọ́dọ̀ wa tán àwọn ọ̀nà táwọn gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ṣe state wọ́n forward ẹ̀ sí mi mo wá forward ẹ̀ sí ló wá ní sáwọn videos tóun ti ṣe yẹn ti wà òkè fún wọn tó ní wọ́n tẹ́tí Aládò àti funny thinker kó o lè mọ bí Aládò ṣe jẹ́. Aládò is just my brother kò sí tá a fẹ́ fi ṣe fún wọn tara rí ọ̀balẹ̀ tó ń join sí conclusion Ìgbòho ṣe lè ní kọ́kọ́ 124 hours màá sọ̀ díyẹn fún ẹ orí ẹ̀wọ̀n ni wọ́n yọ kúrò lórí wọn tí ò yé wọ tí wọ́n fi ń ṣe wọ́nranwọ̀nran mò ń bọ̀ tó fi lórí olórí burúkú ọmọ Bukky Jesse yẹn náà mò ń bọ̀ mi ò tí ì dé. Wisdom bàbá wa ní o. lẹ́yìn ìgbà tí ó wá di ẹ̀yìn ọ̀sẹ̀ kan wọ́n wá ṣe fídíò kan tí olóyè sọ̀rọ̀ wípé àwọn ò fẹ́ jẹ́ kí àwọn PDP àbí àwọn ADC kan wá kí ló bí ọ̀rọ̀ yìí àlejò kan ló wá kí wọn nígbà tó wá ṣe tán ó ní olúwa mi èyí tẹ́ ti di APC yìí ṣáwọn ọmọ haúsá máa jẹ́ kẹ́ wá sí ilẹ̀ haúsá wá ṣe campaign báyìí àbáwọn Biafra ọwọ́ ni tí wọ́n bá ti jẹ́ káwọn wá sílẹ̀ Biafra kí Òbí náà mọ̀ wá sílẹ̀ Yorùbá Kátìkù náà mọ̀ wá sílẹ̀ Yorùbá ohun tó bí gbólóhùn yẹn nìyẹn àmọ́ ẹni tí ó bá gbé orin kò ní gbé bólórin ti gbé ló bí misconception yẹn tí wọ́n bá ti jẹ́ káwa náà wá sílẹ̀ Biafra káwọn náà mọ̀ wá sílẹ̀ Yorùbá káwọn náà dé ọ̀dọ̀ tí wọ́n mú mélòó lára Ìgbòho ṣé yóò mọ kiri gbogbo state ni àmẹ́ni tí wọ́n ń ṣọ́ lolóyè Sunday Igboho ọ̀rọ̀ kékeré báyìí ayé òkè nínú ni
mo bọ̀ kò tí tán o mo wá pè nígbà tí mo rí fídíò funny thinker mo wá ní kí ló dé tí funny thinker ṣe báyìí ló wá pè mí ló wá ṣe voice note yìí. wisdom bàbá wa ní o wọ́n jòjó tì wá o. ó ní wisdom bàbá wa ní o má jẹ́ kójú ó tì wá o àmọ́ ní aládò ìwọ tá a gbà kalẹ̀ last week ṣó yẹ kọ́rẹ́ rẹ máa ṣerú fídíò báyìí kó mọ lálí aláyé máa gbọ́ o. ọmọ tálíkà ni a o. ọmọ tálíkà ni wá o. àrí nǹkan jẹ o àwọn Ìgbòho. àrí nǹkan jẹ o. àwọn Ìgbòho náà ni à ń farasí lókè Ìbàdàn ojú tí bàbá mi fi wò mí lẹ́ẹ̀kan yẹn. nítorí gbà tí mo ń ṣe fídíò tí mo ń bá sọ̀rọ̀ kí inú má bàa bí aláyé mo wá dọ́gbọ́n ní ọmọ yín fẹ́ kí yín aládòwò ló wá sọ fún mi pé nítorí tó o bá wà nípẹ̀kun àárín olówó àti èèyàn bó ṣe máa jẹ́ kí wọ́n máa nífẹ̀ẹ́ wọn ni kó wá kò ní gbé fídíò fún wọn èmi mo mọ̀ọ́mọ̀ gbé fún wọn kí n lè rí reaction wọn pẹ̀lú ọ̀rọ̀ yẹn mo wá ní ọmọ yín fẹ́ kí ọ̀nà fílẹ̀ aládùúgbò o tọ́rẹ̀ rẹ̀ ń bú mi mo máa ń check balance ni mi ò kì í lo advantage tọ́lọ́run fún mi nílòkulò kẹ́ ẹ má bàa rí wípé àbúrò rẹ̀ náà ló ń ti pa àbábúrò rẹ̀ ni ó ń tánà di wa I open straight to every one of them. ọ̀rọ̀ tó wá sọ nìyí. wisdom bàbá wa ní o wọ́n jòjó tì wá o ọmọ tálíkà ní a o àrí nǹkan jẹ o àwọn Ìgbòho náà ni à ń farasí lókè Ìbàdàn o ojú tí bàbá mi fi wò mí lẹ́ẹ̀kan yẹn mi ò láìkẹ́ débi pé Ìgbòho fi wá mọ bínú sí mi o tí Ìgbòho bá ti tán nínú ọ̀rọ̀ mi ó lọ fà o àwọn ẹ̀yìn tí mò ń farasí náà nìyẹn o ẹ̀yin lẹ́bàá wa yanjú ẹ̀ o yín sọ fún yóò ṣàtúnṣe wọn ìbí dá tàbí yóò ṣàtúnṣe bí ilé ayé ṣe rí nìyẹn yóò wà ní ọ̀rẹ́ tó jẹ́ wèrè yóò wà ní ọ̀rẹ́ tó jó nọ́mà àjọmọ́ mánéjà ara wa náà ni wisdom ti ń jẹ́ ara fún wa ti pẹ́ o yín sọ fún tí ó ṣàtúnṣe gidi mo ti bá wí yín sọ fún má bínú sí mi bàbá mi fi yọ́ lọ́hùn Ìgbòho tó wá kéré ni bọ̀ kò tí ìmẹ́ tó ń jẹ́ Ìgbòho kò tí ì rírí ní tó fà á nìyẹn á wà. ṣó ń gbọ́ ìgbà tó wá yá aládùn fẹ́ wá ẹ̀rù wá bà wọ́n mo wá ní kí wọ́n bá ti dé junction kí aládùn pè mí nítorí àwọn boys kí wọ́n máa àtàkì wọn tó bá ti rí mi nínú mọ́tò wọn ó ti ní àlàyé ló tẹ̀lé wọn ní fọwọ́ kàn wọ́n ìgbéraga kọ́ tó bá ti rí mi wọ́n ti mọ̀ pé tí mo fi tẹ̀lé mọ́tò wọn yẹn ṣé a máa ti mọ̀ sí lókè nìyẹn mo tó bá ti dé junction kọ́mọ̀ tí súnmọ́ ìtòsí ilé rárá tí mo bá parọ́ ìyà tó jẹ àtà tó jẹ mí mo tó bá ti dé junction lé ẹ pè mí nítorí ọ̀rọ̀ a máa dùn ní bákan náà bẹ̀tẹ̀ kò lè ká wa lára bákan náà ẹ dúró sí junction ẹ jẹ́ kí n wá píkì yín tí mo bá píkì yín sínú mọ́tò tèmi kọ́rí yín bẹ́ẹ̀ àwòmọ́jú ni wọ́n máa wò yín wọ́n yà mọ́kùnrin mo sọ fáládò bẹ́ẹ̀ kí lẹ tún fẹ́ jẹ́ ń ṣe ìgbà tó wá di bíi last week wọ́n tún wá jọ ṣe collaboration kan ìyẹn wá mú ọ̀rọ̀ pé àwọn bàbá kan wọ́n lọ́wọ́ sí presidency lọ́rùn wípé kinní kan ọ̀rọ̀ yẹn wá bí àwọn òjòyè Olúbàdàn nínú ẹ sì mọ̀ ọlọ́run àbẹ̀tìnídìí wọ́n wá pe aláyé láti palace wípé ṣe bí ọmọ rẹ láládò yìí òun ló bú wa yìí wọ́n wá ní kí n pè wọ́n mo wá pe aládò pé wá yọjú sí mi o ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ó láwọn ń bọ̀ ìgbà tó yá kò lè wá mọ́ ìgbà tó wá di bíi 5 days ago àwọn ènìyàn tún wá aláyé ò jẹ́ ń lo fóònù mi fóònù kan ni wọ́n fi pè wọ́n wípé àwọn ń travel ṣùgbọ́n àwọn máa ní káwọn ọmọ yẹn wá ẹ fi wọ́n lẹ̀ wọ́n á ṣe kínní àwọn ò bá wọn sọ̀rọ̀ nígbà tí àwọn ọmọ yẹn ò wá tí aláyé ń travel wọ́n wá wò pé kí làwọn fẹ́ ṣe ẹ jẹ́ káwọn pe Adébábs súnmọ́ Aládò láti sọ fún Aládò wípé kó yọjú sí káwọn bá yanjú ọ̀rọ̀ yẹn Adébábs ló wá sọ fún ibi tọ́rọ̀ wà gẹ́gẹ́ rèé o pé wò aláyé mi tí mo bá sọ fún Aládò lóhùn ẹnu ó lè má gbọ́yé ó ṣe voice note kó o ṣe bí ẹni tó ń bínú sí mi káwọn ọmọ yìí ó lè mọ̀ lọ́rọ̀ nígbà tó lábúrò rẹ ti pè wọ́n tí wọ́n dáhùn òun ló bí Adébábs àti Aládò àti funny thinker o wọ́n gbọ́dọ̀ délé bí before 24 hours gbogbo ohun tí aláyé ń sọ yẹn aláyé go sí nlé he is not in the country for now he
is in the UK. But kí wọ́n lè meet àwọn tí wọ́n bínú sí wọn, àwa la wà ńlé, kí wọ́n lè meet àwọn tó wà ńbẹ̀, kájọ sọ pé ọmọ wọn ti wálé o, nítorí wọ́n wò pé bíbá ni base wọn, aláyé ò sí ńlé tí ń bá parọ́, ìyà tó jẹ bàtà tó jẹ yín, gbogbo voice note yẹn is not in the country. Ṣé àwọn boys tó wá wà nílé ní ọ̀nà ni? They are doing it because of their own purpose. Ọmọ mọ́ pa mí, tó bá yá ọmọ yóò di ọmọ mọ́ para rẹ̀. So they are trying to protect them from evil. We pay how much you want? Okay, let's make it this way. Me travel. Ẹ̀yin lágbájá àti lágbájá àwọn ọmọ yìí máa délé mi títí ọ̀la. Ẹ jẹ́ n pe Adébáf kó sọ fún wọn kó máa bọ̀ lé lọ́la kákan rí wọn. Shame is not around. I swear with my grave. He has nothing to do with them, but trying to protect them from evildoers. Chief can't be around because he always have a lot of visitors. That is why I just kept silent, watching. Tí gbogbo àwọn olórí burúkú tí wọ́n níṣẹ́, àtolórí burúkú ọmọ pátá kan Jésè, eléyìí wọ́n bọ̀ bí ọkọ̀ ọ̀kọ́ mi yẹn. A sì gbọ́ tàn bí wọ́n ṣe gbé bàbá rẹ̀ gún nísẹ̀lẹ̀. Ẹni tí àdéládé àṣeyọrí, ó bímọ kò rọ́mọ tọ́, òun gan fúnra rẹ̀ kò láṣeyọrí nínú ayé rẹ̀. Gbogbo owó tó ń wo Bùkọ́lá Jésè, ṣó lè fàyè Bùkọ́lá Jésè tọrọ ayé? Àbí ṣé wọ́n lè gbàdúrà kó fẹ́? Àmọ́ social media tẹ́ ẹ̀ bá ti mọ̀ ọ̀rọ̀, orí mọ́gbẹ̀ṣẹ̀ níbi ọ̀rọ̀ lọ́rọ̀ kó gbàgbọ́dọ̀ lọ́wọ́. Láti ìjẹrin yẹn, aládùn mẹ́sẹ̀gì mi ni ò gbé kọ̀lẹ̀. Ẹ má wọrí ìbáwí inshallah. Voice note ká tún ní. Ẹ má bínú, ẹ wò, ẹ mọ̀ pé gbogbo àwọn ọmọ tẹ́ bí náà ni, àìrí nìkan náà ni, ẹ̀yin rẹ̀ wà mọ́ correct wa nínú ọmọ tí. I think, okay. Ṣé ń gbọ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ kàn bẹ̀rẹ̀ wèrè, ẹ kàn bẹ̀rẹ̀ wọ́nranwọ̀nran lórí mídíà. Ìyẹn bí náà la wà. Tó sì jẹ́ ike nọ́mà náà ìdí ẹnu ní káwá bẹ́ẹ̀ tó yẹ pé ẹ̀kan mọ̀ sí check and balance lórí wa. Kàkà tí ó yà fi rí bẹ́ẹ̀ yà ṣe pọ́lítì kó lọ lọ́tọ̀ yìí lọ lọ́tọ̀ ni o. Ọlágbòho lèmi fi mí, Ọlágbòho mo fi mí dọ́là. Wàhálà ìtàlá ìdọ́là. Ẹ̀rọ gba wàhálà tí mo fà lọ yẹn sí gbogbo bàbá sí ní Ìbàdàn. Ẹ̀rọ rẹ̀ mi ò ṣètò tó bẹ́ẹ̀ yẹn bọ̀. Ìgbòho kọ yóò sáà ní bọ̀. Nítorí mo rí àwọn onítíátà kan tíṣẹ́ ti dàrú mọ́ lọ́wọ́. Táwọn náà ń sọ̀rọ̀ Adébáf ló ní ẹ ṣe fídíò yẹn kí n lè enforce wọn kí wọ́n lè wá pàdé àwọn ènìyàn ńjọ́ kejì because that's very nice it's threatening. Níyà aládùn fi sọ wípé òun ó gbọ́ pé wọ́n sí lé ní láládùn náà fi sọ pé òun mọ̀ pé wọ́n sí lé ní is not around but just came to my house. Àwọn ènìyàn tí wọ́n bá mọ̀ pé lèmi lẹ sáwá wọn à ní lè fọwọ́ kàn yín. Làwárí òpònú Sowore olóhùn wà wájú ta mọ́ ọ̀bọ̀ wájú ta mọ́ ọ̀bọ̀ wájú ta iwájú ta wèrè wo ló dúró sí ohun tẹ́ ẹ̀ mọ̀ lóníkálùkù yọnu sí. He's just trying to protect them from evil. Kí ló fẹ́ náà wọ́n sí? Àwọn DSS fọ́ gbọ́mọ ajá wọn gbà lọ́wọ́ DSS ṣáwọn aláwà kó wọn fún DSS padà. Bẹ́ẹ̀ tí mi ò bá jáde sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ti ṣorí burúkú lọ níbi ọ̀rọ̀ lọ́rọ̀. Ayé ẹlòmíì ti bàjẹ́ níbi ọ̀rọ̀ lọ́rọ̀. Ibi tọ́rọ̀ dé dúró yìí àtàládò àti funny thinker Yorùbá ní ọmọ mọ́ pa mí tó bá yá wá ní ọmọ mọ́ para rẹ̀. Ibi tá a pọ̀ dé yìí ó tó gẹ́. You are an adult. You have your life to live. Likewise, we have our own life to live. Gbogbo ìtí mò ń sọ lónìí yìí, ẹlòmíì ò mọ̀. Àwa la gbà kalẹ̀ lọ́jọ́ tí Alhaji Oríyọmí mu. Èyí tó ṣe tí ò tí tóṣù kan yà wá la gbà kalẹ̀. Àmọ́ olóyè mọ́ rántí ìpìlẹ̀. Wípé báwo lòun ṣe bẹ̀rẹ̀ ayé, gbogbo àwọn ọmọ tó bá dìde bọ̀ yóò fà wọ́n lọ́wọ́ sókè. Báwa yìí ṣe dàgbà tó yìí, àìtí ìjálẹ́nu ọmú. Lọ́jọ́ kákùn pé ẹ̀sà kò sí nǹkan kan sí náà tí mo gba 500 kan lánàá a ti mọ̀ pé ó lè mọ́ tó yẹ tá a béèrè àmọ́ orí òní balẹ̀ kó mọ́ yí nǹkan
ẹ wá ń ṣẹnu wọ́nran mo kí ẹ̀gbọ́n mi dúdú nǹkan kò ní ṣe yín baba Michael forward ever backward never. aládò tó bá ti dáràn kan Mr Wisdom ni tí n bá ti wá gbọ́ bẹ́ẹ̀ yẹn màá ti nínú kí n jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn kí n dọ́gbọ́n máa receive call kí wọ́n lè ní ta ni ẹ màá ní aládò ọmọ yín ni ó tún ti ṣe kinní kan ṣe mọ̀ wípé ọ̀rọ̀ yẹn mi ò ní lè sọ straight bẹ́ẹ̀ tí mo bá ti wà lẹ́gbẹ̀ẹ́ wọn inú kí n máa ṣe ẹ̀ló ta ló sọ̀rọ̀ kí ló tún ṣẹlẹ̀ á béèrè pé ta nìyẹn ọ̀rọ̀ yẹn mi ò ní lè ju wá straight. So funny thinker ó ṣìgbófà ni bọ́mọ bá ti ṣìgbófà yóò ti ṣẹ́kíṣẹ́ mo wá rí tó ń bù ìyá aládò gbogbo ọmọ tí ọba ti lójú tiẹ̀ lọ wo ibi tí ó padà kángun sí nígbẹ̀yìn mo ń ṣe léyìí láti fi clarify misconception tí gbogbo yín ní and right from today if you don't have any genuine thing to discuss with Oloye Mojasola please stay in your house. I want to come and greet him. Stay in your house. And new laws are being implemented. If you are coming here, you drop your phone outside. No matter who you are. We have our own photographer. Tó bá fẹ́ ya photographer wa láyà. Tó bá ti lè dúró kí photographer wa ṣẹ̀dẹ̀ sí ẹjọ́ kẹta máa kórí burúkú ẹ lọ. These are the new laws. These are the new laws. Ẹ lè máa gbé aṣọ wa yílẹ̀. I don't know who you are. If you can't drop your phone outside this door, you are not coming in. And I will tell all the security officers given to us by the federal government, you are not coming in. Because we have learned our lesson. Harboring everybody. Believe life is just normal. Let us live in harmony with happy friends. So, these are the new laws. If you can't drop your phone outside, you are not sinning. Mo fẹ́ wá kí bàbá ni ẹjọ́ gbogbo mo fẹ́ wá kí bàbá ni lọ sórí page mi wá rí photo wọn bẹ̀ máa wò ó. We don't accept anything again. Gbogbo ọmọ tó bá wá dáràn dá sápò ara rẹ̀ ṣe sọ gbogbo yìí tá a ṣe tó dáa. Ìwọ náà túmọ̀ wá wò pé àṣé olóyè Sunday Igboho ló wà nídìí iṣẹ́ tí aládùn ṣe rárá o. Tó bá ti dáràn tán ó kàn yẹ pé fóònù tó máa fi pè mo fi ṣe prógámù ni wàá rí miss call rẹpẹtẹ. Ó ti mọ̀ wípé tí mi ò bá sí lẹ́gbẹ̀ẹ́ wọn in the next 30 minutes màá wà ńbẹ̀ tí mi ò bá dẹ̀ tẹ̀lé wọn jáde àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ní rí call mi kí wọ́n má gbé pé pàǹdé fún wọn. Kò dìgbà tí mo bá wá bọ́ sórí mídíà wá pariwo ọjọ́ tá à ń sọ yìí ta láti ta agbaládùn sílẹ̀ olóyè tún fún lówó pé gbowó epo 100,000 wípé gbowó epo ṣé wọ́n sọ lórí mídíà. Integrity wọn ni wọ́n fẹ́ promote wípé wọ́n ti bólúbàdàn ó yá ẹ̀yin tẹ́ wá yìí ẹ jẹ́ ń pè wọ́n ọmọ mi ní níjọ́ tí mo pè wọ́n tọ́lá ọmọ wọn wá nígbà tí wọ́n travel ni wọ́n sọ pé ok ẹ wá láàárọ̀ la mà ní ká Adébábs kó wọn wá kò lè bẹ̀rù lọ́dọ̀ Adébábs wọ́n sọ pé Adébábs ló wá ní ẹ ṣe voice call kí lè send ẹ̀ sí lọ́n sọ pé Adébábs àtàládò àti funny thinker kó wọn délé ọ̀dọ̀ mi láàárọ̀ la. That is it. Ṣé wọ́n fẹ́ fi wọ́n jogun ni ayé ti kọjá bẹ́ẹ̀ tá a bá na aládò ṣe bí yóò fara hẹ̀ràn mídíà pé bí wọ́n ṣe nà mí. For them to know the right and the wrong way. Ẹ wá wo Bukola Jesse ọmọ ẹ wà lẹ́wọ̀n o wọlé fún àdúrà ìyá ẹlẹ́wọ̀n o kọ́kọ́ wò pé bó láyé rẹ ṣe rí báyìí o bímọ kan ọmọ rẹ wà lẹ́wọ̀n o ti mọ̀ pé ègún àtìrandíran ègún mọ́ṣẹ́ rere ló ń bẹ nínú ìdílé yín. Sowore ìyẹn tiẹ̀ ohun tí ó jẹ òjò gbọ́n kò mẹ́kì findings ẹ̀ ó ṣe wọ́nranwọ̀nran bí epo gbóná kí ní ìwájẹ́ rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú orí mídíà ẹ̀ ní làákàyè kankan very useless people tó bá wù yín ẹ máa pariwo àmọ́ péyàn bá ń ṣiṣẹ́ èpè tí wọ́n bá ń ṣàdúrà fún èpè ni ó mọ jẹ́ tiẹ̀ tí àwọn bá wá ń ṣiṣẹ́ àdúrà tí wọ́n bá ń ṣépè fún àdúrà ni ó mọ jẹ́ tiẹ̀ ó rí àwa òkèròkè là ń lọ àràsán atẹ́gùn ń fẹ́ ìjìjà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́
àràsán atẹ́gùn.